Fẹ́ ṣe àlàyé fún yín torí mo rí pọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń pera yín lọ́mọ Yorùbá ẹ mọ̀ bí Ọọ̀ni Ifẹ̀ àtàláàfin Ọ̀yọ́ ṣe jẹ́ ẹ gbàpótí kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ṣàlàyé rẹ̀ fún yín. Aláàfin Ọ̀yọ́ ń la ààrẹ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá pírẹsidẹ́ǹtì gbogbo Yorùbá ẹni tó ń pàṣẹ lórí gbogbo Yorùbá ó ní security Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn jagunjagun tó ń control gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ pé security ilẹ̀ Yorùbá àtàṣẹ ilẹ̀ Yorùbá ẹnu rẹ̀ ló wà. Aláàfin Ọ̀yọ́ ni Aláàfin Ọ̀yọ́ lọ̀gá everybody. Ẹ má gbọ́ o Ọọ̀ni Ifẹ̀ ó ní spiritual father nílé Ifẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe tó bá ti ní ṣe pẹ̀lú spiritual bóyá a fẹ́ rúbọ a fẹ́ ṣètùtù Ọọ̀ni Ifẹ̀ ló wà ní ìjájì gbogbo yẹn. A fẹ́ bọ nǹkan ó yá ìlú rí bákan ẹ bá wa gbẹ́bọ ó yá kí la fẹ́ ṣe ọ̀dọ̀ Ọọ̀ni Ifẹ̀ ni wọ́n ti máa ń consult Ọọ̀ni Ifẹ̀ ni máa ń rúbọ fún gbogbo ilẹ̀ Yorùbá. Àmẹ́ni tó jẹ́ alágbára tó jẹ́ pírẹsidẹ́ǹtì gbogbo Yorùbá pátápátá Aláàfin Ọ̀yọ́ ni. Ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yóò rújú. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹ lọ wò ó bí Aláàfin Ọ̀yọ́ ṣe ṣèjọba rẹ̀ ẹ lọ wo àwọn tí Aláàfin Ọ̀yọ́ yàn ní ìpele oríṣiríṣi mínísítà tí wọ́n ní oríṣiríṣi jagunjagun tí wọ́n ní. Ọọ̀ni Ifẹ̀ wà nílé Ifẹ̀ báwo lélẹ́yìí ṣe ń rí báwo lélẹ́yìí ṣe ń lọ ó yá ẹrú bọ ẹsẹ̀ bọ ìdí nìyẹn tó jẹ́ pé nílé Ifẹ̀ ẹbọ òní wọ́n máa ṣe. Aláàfin òun la Aláàfin Ọ̀yọ́ òun ló ba lórí ohun gbogbo òun ló ba lórí gbogbo everybody. Aláàfin Ọ̀yọ́ ni chief security nílẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ òun ni president gbogbo Yorùbá títí tó fi dé Togo tó fi wà wọn Ghana bí kan tó fi dá wọn Burkina Faso Aláàfin Ọ̀yọ́ ni. Tí ò bá rí bẹ́ẹ̀ ìwọ náà wò sọbi tẹ́lòmíì jáde lọ́nlẹ̀ Yorùbá tó fi délẹ̀ Yíbò òun la Aláàfin Ọ̀yọ́ lọ gbalẹ̀ dé tó fi lọ́lẹ̀ Haúsá bá Aláàfin Ọ̀yọ́ ṣe já káàkiri empire Aláàfin Ọ̀yọ́ yìí ṣe nǹkan téèyàn máa fi ṣeré lọ Aláàfin Ọ̀yọ́ kì í ṣẹgbẹ́ bàbá ńlá kú ẹnì kankan. Gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ lónìí tó ti jagun f'Aláàfin Ọ̀yọ́ làwọn náà ti dá dúró torí civilization àmọ́ láyé ìjọ́un Aláàfin Ọ̀yọ́ ó ní pírẹsidẹ́ǹtì gbogbo Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Àbọ̀ ọ̀rọ̀ wa rèé o. Tó bá wá lópinion mi kò nílò èébú ìwọ náà sọ títí ẹ tó bá yàtọ̀. Ẹ bá mi subscribe sórí YouTube channel mi ọ̀fẹ́ ni ẹ kàn tẹ subscribe ẹ̀yin tẹ́ bá sì fẹ́ ràn wá lọ́wọ́ lórí péjì wa àkáǹtì nọ́mbà wa nìyẹn sálẹ̀ kò ní bàjẹ́ fún yín.